Kinni kan ni mo mọ̀ lórí ìkànnì tiwa a ò gbọ́dọ̀ sọ bitter truth nù ìyẹn òótọ́ tó korò ìdí tá a fi gbọ́dọ̀ sọnù ni nítorí orúkọ a kàn ṣàdédé bọ́ọ̀lù ìgbóhùnsáfẹ́fẹ́ bọ́lọ̀ ń ṣe fi rán wa láti 1982-83 ní tá a ti ń bàbọ̀ láti iléèwé ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí yàtọ̀ fún pé mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbàdàn lórí ọ̀rọ̀ eégún olóòlù ṣé ẹ gbàgbé ọmọbìnrin kan tí wọ́n pè ní Wásílà táwọn èèyàn jáde fún pé ó ya olóòlù òdodo tó wà ń bẹ̀ ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti lọ gbọ́n mi sí omi òtó lọ́tún lósì lórí social media ọmọ yẹn náà ti jáde sọ̀rọ̀ ẹ rántí o wọ́n ní ọmọ yẹn ó ń ṣe ẹ̀jẹ̀ lára nítorí pé ó ya eégún olóòlù ṣùgbọ́n àwọn kan ti lọ ṣe interview fún ó ní rárá o òun ò ṣẹ̀jẹ̀ nídìí o ẹ̀jẹ̀ kankan ò sì jáde lára àwọn kódà menstruation òun ò tí ì wá ó lóun ò sì múra bí ọkùnrin bí wọ́n ṣe kó ọ̀rọ̀ yẹn jọ ẹjọ́ níbo ni àwọn ète yẹn ti wá nítorí kíni ìbéèrè nìyẹn o bí a bá ń sọ̀rọ̀ nípa àwọn alákatakítí mo máa ń sọ pé bó ṣe wà nínú ẹ̀sìn mùsùlùmí ló wà nínú ẹ̀sìn ìgbàgbọ́ ló sì wà nínú ẹ̀sìn ìbílẹ̀ mo ní gbogbo wọn kọ́ ni ò da epo àtàlìkámà ń dàgbà pọ̀ ni ṣùgbọ́n dìí tí wọ́n fi ṣe kò yé ni èyí tó wá jọ mí lójú jù ń bẹ̀ ni wípé nígbà tí interviewer ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Wásílà tó ń béèrè pé àwọn wo ló padà wá bá ẹ nítorí pé ó ya àwọn àmọ̀tẹ́kùn àtàwọn tó dúró ó ní látojú wíńdò ló ti yà á ó fi sórí ìkànnì TikTok ẹ àwọn wo ló wá bẹ ọ wá dáa kọ̀ṣùkùtì mo fẹ́ ká jọ wo díẹ̀ nínú ọ̀rọ̀ Wásílà mo fẹ́ ká jọ wò ó mò ń bọ̀ ẹ jẹ́ a jọ gbọ́ nǹkan tó sọ.